وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Ní ọdún tó kọjá ọ̀rọ̀ rẹ̀ jẹ́ àgbà wọ́n ní lọ́dún tó kọjá àti bá tàfsírì jìnnà wọ́n láti bá tàfsírì jìnnà ṣùgbọ́n láti lè jẹ́ kí èyí tá a ṣe lọ́dún yìí bàbá làjá ti pé èyí tá a ṣe lọ́dún yìí kó fi lè papọ̀ mọ́ tèṣí olùpapọ̀ máa tẹ̀sí lọ́mọ ajé gidi ibi tí a ti bẹ̀rẹ̀ bàbá ní ibi tí a ti bẹ̀rẹ̀ kí oníkálukú àwọn tán bá gbé Kùránì wọn lọ́wọ́ gbogbo olúkúlùkù wa ta gbé Kùránì wa lọ́wọ́ àyà 75 bàbá ní àyà 75 náà láti fẹ́ bẹ̀rẹ̀ Suratu Ali Imran. Suratu Ali Imran. Mo bẹ Ọlọ́run ọba lèwí lè ṣe ọba tí gbọ́ tí gbà ọba tí máa gbọ́ ìsì máa gbà kọ́lọ́run mọ́sà fún mi ṣe ọlọ́run fún àmá lórí àdíṣe ó wù mí púpọ̀ bàbá ló wù àwọn púpọ̀ bí àwọn bàbá lẹ́jẹ́ àgbà fún bí àkọ́kọ́ tí wọ́n ti ṣe ké odidi Al-Qur'an wọ́n ti ṣe ké odidi Al-Qur'an fún ọdún 87 years. Ní àbábá abalẹ̀ tó Kùránì fún 87 years. Ẹ̀ẹ̀márùn-ún wọ́n ké. Ẹ̀ẹ̀márùn-ún wọ́n ké. Àwọn fi ọ̀dọ́ bẹ̀rẹ̀. Bàbá fi ọ̀dọ́ bẹ̀rẹ̀. Ni wọ́n fi ké débẹ̀. Ni wọ́n fi ké débẹ̀. Tẹ bá wá kakuléètì ọdún tí wọ́n lò tí wọ́n fi ké. Wọ́n dá wá wá sí ọdún tí wọ́n lò ní wọ́n fi ké. Wọ́n lò 17 years. Wọ́n lò 17 years. Ọdún mẹ́tàdínlógún. Ọdún mẹ́tàdínlógún. Ni wọ́n fi ké Al-Qur'ani kan. Ni wọ́n fi ké kọ̀ọ̀kan báwọn. Wọ́n sì fi ké márùn-ún. Wọ́n sì fi ké márùn-ún. Nígbà wọ́n ó fi ké márùn-ún tán. Nígbà wọ́n ké márùn-ún tán. Wọ́n ní àsọọ́lẹ̀. Ẹni àsọọ́lẹ̀. Tí àfá àwọn sọ fáwọn. Táwọn bá gbà sọ fáwọn ni pé. Báwọn bá gbogbo ìgbà táwọn bá bẹ̀rẹ̀. Gbogbo ìgbà táwọn bá bẹ̀rẹ̀. Àfi káwọn àwọn ó parí ẹ̀. Àwọn parí ẹ̀. Báwọn ò bá parí ẹ̀. Wọ́n ní àwọn bá parí ẹ̀. Sọ. Àwọn ò ní kú. Wọ́n ní àwọn ò ní kú torí ọkọ̀ ọ̀hún náà ni. Wọ́n sì ló ń gbòdẹ lẹ́ẹ̀karùn-ún wọ́n rí kíní yìí ọjọ́ orí náà ní tẹ́lẹ̀ lára wọn. Wọ́n nígbà tí wọ́n wá rí kọ́jú orí náà tẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn èyí tó fi wá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹfà. Èdè ìbẹ̀rẹ̀ kẹfà. Wọ́n wá ń yọ lẹ́yọ lẹ́yọ. Wọ́n wá ń yọ lẹ́yọ lẹ́yọ. Tí wọ́n fi bẹ̀rẹ̀ láti ìpè. Wọ́n ní pé látòkè mọ́. Tó bá ṣe pé wọ́n ń bá lọ tó bẹ̀rẹ̀ ní. Àsìkò tá a wà yìí. Wọ́n à ní tí ìkú. Wọ́n ní tí ìkú. Orí ìjìnà tí wọ́n jẹ lọ́dọ̀ àbábà. Adúpẹ́ fún Ọlọ́run. Èmi náà bẹ̀ ẹ́. Àbálá náà bẹ̀ ẹ́. Bó bá wù ú. Wọ́n ní dákọ̀ọ́dákọ̀ọ́dákùnrin. Kó dákun. Ìfẹ́ lẹ́ẹ̀kan, ìfẹ́ lẹ́ẹ̀mejì, kódà ìfẹ́ lẹ́ẹ̀mẹ́ta. Àbálá àwọn ọ̀fẹ́ lẹ́ẹ̀kan, àwọn ọ̀fẹ́ lẹ́ẹ̀mejì, ọ̀fẹ́ lẹ́ẹ̀mẹ́ta. Kémi náà fi jọ wọ́n. Káwọn náà fi jọ wọ́n. Yóò sì wà nínú àkọọ́lẹ̀ wípé bàbá tú gbogbo Kùránì èmi náà tú. Yóò sì wà nínú àkọọ́lẹ̀ tó bàbá tú gbogbo Kùránì àwọn náà tú. Àmín. Àwọn ọ̀nà ọ̀fẹ́ yá dábí fún àbá. Àwọn ẹlẹ́dẹ̀ mẹ́tì tó ń bá lọ́dọ̀ yìí. Nítorí náà. Nítorí náà. Afá Abdullahi. Àwọn ìlànà Sheikh. Lisanu Sheikh. Afá àgbà. Fún gbogbo ọmọ kéwú Ajánásì. Bẹ́ẹ̀ni, bàbá wa ni. Wọ́n ń tọ̀ lẹ́yìn. Bẹ́ẹ̀ni.
òun náà ní já fáwọn bàbá bẹ́ẹ̀ni kò sí lórẹ̀ òun bẹ́ẹ̀ni ó jẹ́ afálífà àkọ́kọ́ bẹ́ẹ̀ni ó jẹ́ afálífà èkejì bẹ́ẹ̀ni kọ́lọ́hún tó ló kàn mí sáàlà láì ṣe kó kàn mí ní pé mo wà bẹ́ẹ̀ni ó wu ọlọ́run lótò bó ti bàbá ló wọ ọlọ́run tó já ọ̀tá yìí o tí ẹ bá ṣe bẹ́ẹ̀ bí wọ́n á ṣe bẹ́ẹ̀ jáde ní bàbá níta làwọn mo láwọn ẹ̀gbọ́n wájú ọlọ́run aṣáájú ń bẹ tó ṣe pé àwọn ni ó yẹ kó wà láyé àgbà àtùpà bàbá tó bá àwọn ẹ̀fọ́ wà ń bẹ̀ àmọ́ ńgbà tó wọ ọlọ́run pé mi ni wà ń bẹ̀ àmọ́ gbà tó wọ ọlọ́run pé ẹ̀yin ni kẹ́ wà ń bẹ̀ kà á fi wà ń bẹ̀ náà ló fa tí mo fi wà ń bẹ̀ wọ́n ní lọ́ba náà fi wà ń mo bẹ̀ sì gbà fọ́lọ́run ẹ̀lá àti ìgbà fọlọ́run ètò ọlọ́run ni mo rò pé òǹkálukú ti wo kùránì ẹ̀lá àti gbogbo Kùránì nítorí náà àfáà wa bìsímílà dáàbò sí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أهل الكتاب من إن تأمنوا بقنطار يؤديه إليك ومنهم من إن تأمنوا بدينار لا يؤديه إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا بالأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون ومن أحد الكتاب ń bẹ nínú àwọn tí a fún ní tírà bàbá ló wà nínú àwọn tá a fún ní tírà man in ta'ammanhu bi qintarin yu'addihi ilayka àwọn tó ṣe pé tá a bá kó owó túùlù lé lọ́wọ́ àwọn tá a bá kó owó tùlùtùlù lé lọ́wọ́ ní àmánà ní àmánà gbangba owó yìí pamọ́ owó ìpamọ́ ọlọ́dún ìbáyìí á lè kìí ṣe mùsùlùmí o ṣe mùsùlùmí gèfèrí funfun ni ìgbèrí gbogbo ni àwọn gèfèrí méjì ni bàbá ní ìgbèrí méjì ni ẹlẹ́ẹ̀kẹta láàbò nú àwọn gèfèrí funfun àwọn ìgbèrí gbogbo wọ́n gbà wípé ọlọ́run lọ́lọ́run àwọn gbà kọ́ lọ́run lọ́lọ́run wọ́n sì gba àwọn tírà gbọ́ wọ́n sì gbà àwọn tírà gbọ́ ọkàn wọn sì balẹ̀ ọkàn wọn sì balẹ̀ lórí ẹ̀sìn wọn nínú ẹ̀sìn wọn àwọn wọ̀nyí tí ọlọ́run ń sọ̀rọ̀ ń pa wọn wọ̀nyí àwọn tọ́lọ́run sọ ń pa wọn wọ̀nyí tí ń sọ wípé bẹ́ẹ̀ bá kó owó túùlù fún ẹ bá kó owó túùlù fún wọn pé kí wọn ó tọ́jú fún yín pé kí wọ́n tọ́jú rẹ̀ gbogbo ọjọ́ tẹ́ ẹ bá fẹ́ gba owó náà padà gbogbo ọjọ́ tẹ́ ẹ bá fi owó yẹn padà tẹ́ ẹ bá ti béèrè ẹ bá ti béèrè wọn kò fún yín ó kò fún yín ni àwọn wọ̀nyí ní gèfèrí funfun àwọn ní ìgbèrí funfun wà minhum man in ta'ammanhu bidinarin la yu'addihi ilayka yìí sì tún bẹ nínú wọn ìwọ̀n bẹ nínú wọn bákan náà àwọn apá kan àwọn sí kejì o tẹ́ ẹ bá fi kílà lè fi wé ọ̀níní tá a bá fi ọ̀níní lé wọn lọ́wọ́ pé àmánà lágbélé ọ lọ́wọ́ yìí lámánà wọ́n ní dá padà àyàfi tó o bá dúró lé wọn lérí àbí tó o bá dúró pé sẹ́mú tó o sọ̀rọ̀ ààrẹ di Ìjẹ̀ṣà tó o sọ̀rọ̀ ààrẹ di Ìjẹ̀ṣà jẹjẹ rẹ̀ ní máa gbowó mi dandan. gbogbo ohun tó o bá ṣe pẹ̀lú Ìjẹ̀ṣà tó o bá jẹ wọ́n lówó tó o bá jẹ Ìjẹ̀ṣà lówó básìkò tí wọ́n bá fẹ́ gba owó wọn bá dé lásìkò tó o gbowó wọn bá dé tí wọ́n bá dé tí wọ́n bá ti sọ pé kò sówó ẹ bá ti ní kò sówó in tí ó tẹ̀lé lé ni pé òní dandan ni màá gbowó òní ní dandan màá gbowó mi. bó ti tàkò mí lúbẹ́ ọlọ́jà ẹni pẹ́. dápò tí fún mi ní àpótí fún mi ìjókòó tì ọ́ ìjókòó tì ọ́ tó o bá mówó mi wá
ọba mú òní wá. ìní lọ. àwọn gèfèrí dúdú nù. ومنهم من إن تأمنه بدينار لا يؤدي إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل. ń túmọ̀ sí àwọn tí wọ́n dúró nídúró wípé o ò ní rí nǹkan rẹ gbà wọn. àwọn tó dúró lórí kò ní rí nǹkan rẹ gbà wọn. èrò ọkàn wọn. èrò tiwọn. tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. wọ́n ń wo gbogbo àwọn èèyàn gẹ́gẹ́ bí òpònú. wọ́n wo gbogbo èèyàn gẹ́gẹ́ bí òpònú aláìmọ̀kan. bàbá tí àbá tiẹ̀ fún lówó ọ̀hún. tá àbá dá nǹkan rẹ̀ pa fún èmi ni ó sì. kóòtù wo ló fẹ́ gbé wa sí. kóòtù wo ló gbé wa sí ìdá ọ̀dà rẹ̀ ọ̀dà. ويقولون على الله الكذب. wọ́n gbàgbé wípé àdéhùn ló gbé owó yìí sọ́dọ̀ wọn. wọ́n gbàgbé àdéhùn ló gbé owó yìí sọ́dọ̀ wọn. èrò ọkàn wọn. ó ti tẹ́ńbẹ́lú àwọn tí wọ́n ní nǹkan àṣírí lọ́dọ̀ wọn tí wọ́n gbé pamọ́ fún wọn. ó ti tẹ́ńbẹ́lú èrò àwọn tí wọ́n gbé pamọ́ lọ́dọ̀ wọn. àmọ́ ọlọ́run wọ́n ń pè lókùrọ́. àmọ́ ọlọ́run ni wọ́n ń pè lókùrọ́. àárín pé ọlọ́run ni wọ́n ń pè lókùrọ́ yìí. àárín pé ọlọ́run ni wọ́n ń pè lókùrọ́ yìí. ní tí wọ́n ń tọ́ka sí ń bẹ̀ fún wa. tí wọ́n ń tọ́ka sí ń bẹ̀ fún wa. ṣé ẹ mọ̀ pé àdéhùn làdéhùn ọlọ́run. bẹ́ẹ̀ni àdéhùn làdéhùn ọlọ́run. ó ṣàdéhùn. àdéhùn tó ṣe yìí. àdéhùn tó ṣe. ó gbé e wípé ó dá nǹkan oní nǹkan padà. wọ́n ní bàbá yìí dá nǹkan oní nǹkan padà. ìwọ kò làdéhùn o. wọ́n kọ́ làdéhùn. ọlọ́run ni. àmọ́ sísọ tó wá ń sọ pé kí ni ó ṣe. àmọ́ sísọ tó ń sọ pé kí ni ó ṣe. kí lọ́lọ́run fẹ́ fi mí ṣe. kí lọ́lọ́run fẹ́ fi ọ́ ṣe lọ́ọ́ sọ kí ẹni tó fẹ́ mú ní nǹkan mọ́. ويقولون على الله الكذب وهم يعلمون. ó sì yé wọn. ó yé àwọn náà. wípé ète burúkú irọ́ burúkú wọ́n ń pamọ́ lọ́hùn. irọ́ burúkú ni wọ́n ń pamọ́ lọ́hùn. ṣé ẹnìkan bọ́ lọ́wọ́ ọlọ́run. ẹnìkan bọ́ lọ́wọ́ ọlọ́run. o fẹ́ fojú ọlá o fẹ́ fọwọ́ ọlá gbá wọn létí. fọwọ́ ọlá gbá wọn létí. túláàsì. ọlọ́run mọ̀ ń pẹ́. ọlọ́run mọ̀ ń pa ẹ̀. yóò sì béèrè. بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين. يحب المتقين. بلى kò rí bẹ́ẹ̀. ọlọ́run ní kò rí bẹ́ẹ̀. من أوفى بعهده واتقى. ẹni tó bá mú àdéhùn rẹ̀ ṣe. wátàkà tó sì bẹ̀rù ọlọ́run. فإن الله يحب المتقين. فإن الله يحب المتقين. فإن الله يحب المتقين. dájúdájú ọlọ́run ó nífẹ̀ẹ́ sí gbogbo ẹni tó bá dúró dáadáa. ọlọ́run fẹ́ràn gbogbo ẹni tó bá dúró dáadáa. bíbẹ̀rù ọlọ́run sì ń ṣiṣẹ́ lára. bíbẹ̀rù ọlọ́run náà ló dúró dáadáa. ní tí èsè tiẹ̀ má jókòó lé e lérí. má jókòó lé e tó gan-an. áyà yìí níwájú lọ́hùn. á bá nǹkan kan pàdé ńbẹ̀. á bá nǹkan kan pàdé wájú. kì í ṣe pé gbogbo àwọn
gèfèrí funfun Wọ́n ní kẹ́kẹ́ tó gbogbo àwọn kèfèrí gbogbo. gbogbo wọn ni wọ́n wọ̀ náà. Gbogbo ẹni wọ́n wọ̀ náà. Àwọn kan ń bẹ Àwọn kan bẹ. tó ṣe wípé tààrà àlìjẹ́nà ni wọ́n wọ̀. Lọ́pẹ́ tààrà àlìjẹ́nà ni wọ́n lọ. Ó wà nínú Kùránì. Ó wà nínú Kùránì bẹ́ẹ̀. In tí ó mú wọn wọ̀, Ìdí òun wọ̀ wọ́. wọ́n tẹ̀lé tírà àti àfiránṣẹ́ sí wọn. Wọ́n tẹ̀lé tí àtàbí ránṣẹ́ sí wọn yìí tó rí gbà náà. Èyí táwa náà tún rí gbàtà Al-Kùránì táwa náà gbà. Kùránì táwa náà gbà. Wọ́n gbà gbọ́. Wọ́n tún gbà gbọ́. Wọ́n sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ti wà nínú tírà wọn. Ìdí ìbẹ̀rẹ̀ nínú tírà wọn, wọ́n ṣe gbogbo lọ́dà bẹ́ẹ̀. Wọ́n ń ṣàlùwàlá. Wọ́n ń ṣàlùwàlá. Wọ́n ń kírun. Wọ́n kírun. Wọ́n ń káwọ́ sókè. Wọ́n káwọ́ sókè. Wọ́n ń ṣe takbir fún Ọlọ́run. Wọ́n ń rùkú. Wọ́n ń forí balẹ̀. Wọ́n sì ń bẹ lọ́hùn. Wọ́n á dá nǹkan mí pọ̀ mọ́ Ọlọ́run. Ayé ìsíta wá wà yìí. Ayé ìsíta wá wà yìí. Ó ti di jákujàku. Ó ti di rúdurùdu. Àwọn tíjọ́ ohun tí wọn ò yí tírà padà. Àwọn tíjọ́ tí wọn ò yí tírà padà. Gbogbo ẹ̀ lákànnú tafsiri lọ́dún yìí lágbára Ọlọ́run. Ọlọ́run mọ́ ṣàfiyé wa. Ká má rò pé gbogbo wọn lọ́mọ náà. Ìdí tá a fi sọ yí pé ẹ má pẹ̀ nìkan lọ́mọ náà. Ìwọ kọ́ ló dá. Ìwọ kó o dá l'Àlìjẹ́nnà. Ó sì dájú kò sọ́gbọ́n tó fẹ́ dá. Bó o bá fẹ́ wà l'Àlìjẹ́nnà àfi kò ṣiṣẹ́. Bó sì wọná kò sí mẹ́jà gbọ́mú ẹ̀ tó láàsì ó ṣiṣẹ́ ẹ̀ ni. Òǹkàlùkù ó ṣiṣẹ́ ẹ̀ ni. إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب إن الذين يشترون بعهد الله أيمانهم ثمنا قليلا. Ọlọ́run dá èèyàn lóríṣiríṣi. Ọlọ́run dá èèyàn lóríṣiríṣi. Àwọn kan ń bẹ tó ṣe pé ẹnu wọn ó fẹ́ dùn ju yọ̀ lọ. Ẹlẹ́lòmí dùn ju yọ̀ lọ bá. Wọ́n máa ta ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run wọ́n máa ta á. Títà ta wí. Títà ta wí. Mo fẹ́ ká gbọ́ yé. Bàbá ní ká gbọ́ títà yé. Ẹnu wọn. Ẹnu wọn. Ni wọ́n máa fi sọ àwọn nǹkan tí ó ṣe pé kò sínú tírà. Ẹni tí ò sínú tírà ni wọ́n máa tú. Gbogbo ẹni tí máa wá ń gbọ́. Gbogbo ẹni tí máa ń gbọ́. Á kàn wájú. Á kàn wájú. Yóò fọkàn sí wípé bó ti ṣe wà nínú Ìnjílà. Bó ti ṣe wà nínú Tàórátà. Iná ni wọ́n gbé kalẹ̀. Bẹ́ẹ̀ sì ni àwùjọ ọ̀rọ̀ ni. إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا Tí wọ́n bá sọ gbogbo ọ̀rọ̀ yìí tán. Tẹ wá nígbàgbọ́ wípé ní tí wọ́n wí bẹ́ẹ̀ náà ni. Wọ́n àtórí nǹkan kan ṣe. Wọ́n fẹ́ tajà ni. Wọ́n báwọlẹ̀ tí máa wí ní. Wọ́n gòkè ní ìfẹ́ lóbẹ̀hún ni. Ó ní slang tí wọ́n máa ń tẹ́ àwọn sàmánì sí ń lò. Tí wọ́n máa fi gbàyàn lójú. Pé mo rí gbá. Mo ti tàn ó ti kó sínú ṣágò. Àwọn òwò ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ rí.
àwọn sámàkọ́ wọ́n ló kọ tí wọ́n ń pè wọ́n àwọn yahoo àwọn yahoo ọgbà wa àwọn tó ṣe pé ẹnu ni wọ́n ń tà ẹnu ni wọ́n tà tí wọ́n bá ti rí wọn mú mo ti rí ọ tí wọ́n bá ti rí wọn mú wọ́n kó sí gòlù ثمنا قليلا owó tẹ́lẹ̀tẹ̀ owó yẹpẹrẹ kan ilé wọn ṣé wọ́n ti mọ̀ wípé báwọn bá ti gbé jáde àwọn èèyàn ó ra owó tó kéré yóò wá di púpọ̀ yóò já sówó أولئك لا خلاق لهم في الآخرة أولئك لا خلاق لهم في الآخرة gbogbo tí wọ́n bá wù tí wọ́n bá lè ṣe níṣẹ́ gbogbo tí wọ́n bá ṣe níṣẹ́ ní dáadáa wọn ò ní rẹ̀sẹ̀ kankan gbà ń bẹ̀ o wọn ò ní rẹ̀sẹ̀ kankan àṣé àyà yìí ń tọ́ka sí àyà kan nínú Al-Qur'ani léyìí tí ń sọ wípé kíríkan ẹbá àfáà yára rán mi létí àyà náà mo rí ọkọ̀ fi mọ̀ pé mo rí ọmọ fi dákọ̀ rẹ̀ أولئك لا خلاق لهم في الآخرة كلما أوقدوا نارا للحرب كلما أوقدوا النار للحرب ṣé mọ̀ pé náà wọ́n ti jò gẹ́gẹ́rẹ́ wọ́n ti ta tíra wọ́n ti ta wọ́n qaddimna ila ma amilu min amali faja'alnahu haba'an mansura وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا وجعلناه هباء منثورا لهم ولا يكلمهم الله ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب in tó dùnyàn tó kẹ́yìn ó fọkàn tán yàn kí olóhùn lọ sọ́dọ̀ àgbàlagbà kan kó wá máa expect wípé bó o bá débẹ̀ yóò pọ̀ ọ lé wíwò tó bá wù ọ́ lásán kí ó sì sọ̀rọ̀ ara rẹ̀ gan yóò kú ọlọ́run ò tiẹ̀ ní sọ̀rọ̀ sí kò sì ní sọ pé òun tiẹ̀ rí níjọ́ gbèǹde àlìkìyámà wàlá yuzaki ولهم عذاب أليم wàlá yuzakihim kò sẹ́yìn kan fún wọn walahum azabun alim ìyà tó le kókó ọlọ́run ó fi àwọn jẹ wọ́n ìtọ́lọ́run fi sọ wípé òun ò ní wojú wọn òun ò ní sọ̀rọ̀ sí wọn òun ò tiẹ̀ nígbà kún orí òun ni wípé tọ́lọ́run bá ń bínú àbí báwa náà bá ń bínú káfíra wa ṣe example bí ọ̀gá bá ń bínú sọ́mọ ṣẹ́ tó bá ṣe mistake tó bá bẹ̀rẹ̀ sí fọn bí fèrè Jésù nífọ̀kúfọ̀n ọmọ wọn ò mọ̀ gbọ̀n wípé yé àgbá kò ṣe
ìyà kan nù lọ́tọ̀ ká tó wá sọ pé ọlọ́run. ولا يزكيهم ولهم عذاب أليم ولا يزكيهم ولهم عذاب أليم. Àṣé àwa jàmáà ó yẹ ká ní ìbẹ̀rù ọlọ́run lára ká sì máa hùwà tá a fi bá ìyọ́nú ọlọ́run pàdé. Ìwọ tó o bá fọwọ́ ara rẹ wá wàhálà fúnra rẹ ìwọ náà ló gbé nǹkan rẹ. Wa inna minhum lafariqan yalwuna alsinatahum. Wa inna minhum lafariqan yalwuna alsinatahum bil kitab litahzabuhu min al-kitabi wa ma huwa min al-kitabi ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذب وهم يعلمون. Àwọn ìpín kan ń bẹ láàrin wọn. Àwọn ìpín kan wà nínú wọn. Tó ṣe pé ẹnu wọn mú ju rẹ́sà lọ. Ó sì dòjú oyin gan-an ó tún dòjú lọ. Tí wọ́n bá gbé ọ̀rọ̀ kalẹ̀ irọ́ tí wọ́n bá so mọ́kò àtìrà wọn wọ́n sì mọ̀ sọ pé kìíní yìí látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Yẹ̀lúrúnà alìsìnátàhùn bílìkìtàbí ìlìnàwàsàwúrù mínàlìkìtàbí wà máa hùwà mínàlìkìtàbí wà yẹ̀kúrúnà hùwà mínàlìkìtàbí wà máa hùwà mínàlìkìtàbí ويقولون على الله الكذب وهم يعلمون. Ọlọ́run ó dá wa lóríṣiríṣi. Ìta fi nígbàgbọ́ sí àwọn tírà tí wọ́n ń lò nísìn. Ìta fi nígbàgbọ́ láwọn tírà tó ń lò nísìn. Tàórẹ́tà ni, Ìnjílà ni, àdáparọ́ ti kúnnú ẹ̀. Àdáparọ́ ti kúnnú ẹ̀. Léyìí tó ṣe pé ó ti pọ̀lúùtì tírà náà, ó ti bàjẹ́, kò nítumọ̀ mọ́. Irọ́ ni ló pé òdodo bẹ́ẹ̀. Ń bẹ nínú àwọn ìwé kan nínú àwọn ìwé wọn. Ń bẹ nínú àwọn ìwé wọn. Ń bẹ nínú àwọn ọ̀kan nínú àwọn Ń bẹ nínú àwọn ọ̀kan nínú àwọn ìwé wọn. ó yí àwọn náà sí. Ó ti yá wa náà. Ṣé báwọn lọ́lọ́run níyàwó? Ṣé bẹ́ẹ̀ ni? Ṣé bẹ́ẹ̀ ni? Ó níyàwó. Kúbò lọ́sẹ̀ wẹ́lì. تعالى جد ربنا ما اتخذ صاحبة ولدا. Òbí kò sí lẹ́nìkan tó ṣe pé a wà sọ pé a lè fi wé. Kò lọ́mọ, kò lẹ́bí, tó bá lẹ́bí, tó bá lára, tó sì bímọ, a níwà bá ti wà. Sọ Ọlọ́run yóò wá kà wá kún mọ́. Ta ló sì dá wa? Ẹni tí àwọn ń fọkàn tàn wí pé
bóyá òun lọ́lọ́run àbí wípé òun ló jẹ́ bàbàrà táwọn lè fi ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ Ọlọ́run. Táńdà níwájú àkàn àwọn kan nínú àwọn gèfèrí funfun ìgbàgbọ́ wọn ni pé Ànábì Ìsá tí wọ́n ń pè ní Jésù pé Ọlọ́run ni kí ló dé tí wọ́n fi rò pé Ọlọ́run ni nítorí wípé Ọlọ́run ní kó lajú afọ́jú ó sì wọ adẹ́tẹ̀ sàn ó sì sọ wípé nílé yín o nǹkan báyìí ni wọ́n ṣe ilé wọ́n ṣe lóúnjẹ tó bá délé tó bá ń dé mi gbogbo ohun tó bá wí tí wọ́n sì ń bá séyìn wá sọ́dọ̀ lóhùn o gbọ́rọ̀ lọ́ọ̀dún ẹ̀ gbà mí òun ò dá nǹkan kan ṣe àmọ́ bó bá ti sọ fún àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú ìyọ̀dá Ọlọ́run in tó ń fẹ́ nì yóò tì ọ́ lọ́wọ́. Àwọn òwò wá lópè wọ́n sọ yí pé àwọn tí wọ́n fún yàn ní àmánà tọ́jú pé wọn à ní dá padà àti ké kọjá wọ́n sọ pé wọn à ní dá padà wípé kí ló pè yí lè mọ̀ àjẹgbé tọ́ta wá ló pè nú wọn Ànábì Ìsá Ànábì Músá táńdà wọn Ọlọ́run ni gbogbo nǹkan tó ń kálukú wọn ń ṣe àṣẹ Ọlọ́run ní bí. ويقولون هو من عند الله وما هو من عند الله ويقولون على الله الكذبا وهم يعلمون. Àwọn ète irọ́kírọ́ ètekéte tí wọ́n ti pa sínú àwọn tírà wọn. Wọ́n sì máa búra wípé bó ti ṣe bọ́lọ̀hún ti ṣe gbé kalẹ̀ ní. Ìwọ tọ́lọ́run bá ẹni Ọlọ́run bá sì fẹ́ ṣì lọ́nà náà yóò gbà wọ́n gbọ́ gbogbo ohun tí wọ́n ń wí àwọn náà máa fi rọ̀ sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ló wí bẹ́ẹ̀. Ọlọ́run lẹ́ ń sì ń parọ́ mọ́ n tí ò yẹ kẹ́ ẹ gbọ́ àwọnú àwẹ̀ ń bẹ nínú tírà wọn àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tí ò ṣeé fetí gbọ́ tí wọ́n sì lọ́lọ́run ló wí. Sọ́lọ́run lẹ wá ń parọ́ mọ́ ẹ̀yin tẹ́ ń sì ń dá ète yìí tẹ́ ń hùwàkíwà yìí ẹ mọ̀ ń tẹ́ ń ṣe àṣé nítorí pé wọ́n fẹ́ ta tírà wọn ní owó péréte tó ṣe pé kò ní tó nǹkan kan fún wọn. Owó péréte ní ọjọ́ ìdàkírà àwọn tí ò ní wúlò kankan fún wọn tí ò ní wúlò. Gbogbo tí wọ́n bá kó jọ ń bẹ̀. Owó tó bá kó jọ ń bẹ̀. Ọlọ́run ó sọ atẹ́gùn ó gbé lọ. Atẹ́gùn àbá òfo ni. Òfo ni ó máa jẹ́ ó yé àwọn náà. Wa ma kana li basharin an yutiyahu Allahu al-kitaba wal-hukma. ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم
تعلمون الكتاب وبما كنتم تدرسون. ẹ tẹ́tí. Bàbá yá ká tẹ́tí. Ṣé ó ṣeé ṣe kí ẹ̀dá kan Ìjọ tẹ́tẹ́ bí ẹ̀dá kan. tọ́lọ́hun fún ní tírà Lọ́nà fún tírà. tó sì fún ní ọgbọ́n Tó fún lọ́gbọ́n. tó tún wá tún fi ìjẹ́ ànábì dá lọ́lá Tó tún wá fi ìjà nẹ́bí dá lọ́lá. kó máa wá sọ fún àwọn èèyàn wípé èmi ni ẹ máa sìn Ọmọ wa sọ fún àwọn èèyàn pé mi ni ẹ máa sìn ẹni aránṣẹ́. ẹ má sìn Ọlọ́run Ẹ má sìn Ọlọ́run. ويقول للناس كونوا عبادا لي ثم يقول للناس كونوا عبادا لي من دون ẹ má الله. ṣe tọ́lọ́run mọ́ èmi ni ẹ máa sìn àwọn kan ń bẹ láàrin àwọn èèyàn wa Àwọn èèyàn kan bẹ láàrin àwọn èèyàn wa. tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ Wọ́n bá fẹ́ sọ̀rọ̀. wọ́n ní Ọlọ́run ọmọ Wọ́n á ní Ọlọ́run ọmọ. ẹ gbọ́ mi dáadáa Ee, Ọlọ́run ọmọ Ọlọ́run ọmọ. Ọlọ́run bàbá Ọlọ́run bàbá. Ọlọ́run ẹ̀mí mímọ́ Ọlọ́run ẹ̀mí mímọ́. Ọlọ́run di mélòó Ojú ẹ̀ka bá Ọlọ́run bàbá. ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. ẹ ronú sí i Ẹni ẹ̀rọ olùsí. àwọn wọ̀nyí Àwọn wọ̀nyí. tí wọ́n ń sọ pé ẹ̀mí ni ẹ máa sìn Ìgbé èmi ni ẹ máa sìn. ẹ má sìn Ọlọ́run Ẹ má sìn lọ́run. walakin kunu rabbaniyina bima kuntum tuallimuna alkitaba وما كنتم تدرسون. ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. ìjẹ́ ẹni tí ó bá ní ìgbàgbọ́ sírú àwọn wọ̀nyí Ẹni ọba ní ìgbàgbọ́ nínú àwọn wọ̀nyí. tó sì tẹ̀lé wọn Tó sì tẹ̀lé wọn. tó pa Ọlọ́run tì Ọkọ̀ Ọlọ́run tì. ṣé a lè kà wọ́n kúnnú àwọn tó ṣe pé wọ́n mọ ohun tí wọ́n ń ṣe Ìyá rẹ̀ tàwọn nínú àwọn tó mọ tí wọ́n ń ṣe. ohun tí wọ́n nímọ̀ nípa rẹ̀ nípa tírà Ètò wọn nílò nípa rẹ̀ nípa kíá. àwọn tírà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí Àwọn kíá náà sọ pa rẹ̀ yìí. àwọn làwọn tírà ṣáájú Àwọn ni àwọn kíá ṣáájú. níbo lẹ ti rí i Gbọ́dọ̀ ti rí nínú Sàbúrà ni nínú Sàbúrà ni. àbí Tàórátà Àbíta ọ̀rẹ́ tàbí àbí ìdí. Ìnjílà tí ànábì kan tó wá sọ yìí pé èmi ni ẹ Èmi sìn ni ẹ máa sì dáhùn ní ìta sọ pé ẹ máa sìn mí. Àbí tí mo sáyẹ̀ sìn mí. àwọn tí wọ́n ń ṣe léyìí Títí dáhùn rẹ̀ sìn mí. ó yé wọn Ẹni àtẹ́sẹ̀ yìí ó yé wọn. wala ya'murakum an tattakhidul malaikati nabiyyina ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أن يأمركم بالكفر بعد إذ أنتم مسلمون. àwọn tí wọ́n ń ṣe tírà yìí elétekéte tí wọ́n ń hùhùnkúhù jọ Àwọn tí wọ́n ń ṣe tíra yìí elétekéte tí wọ́n ń gun ìmúkúmu jọ rẹpẹtẹ wọ̀nyí. wọ́n sì ń pa yín láṣẹ pé ẹ gba àwọn màláíkà ẹ mú àwọn màláíkà
ẹmú ewì Wọ́n wá sọ pé kẹ́tọ́ mọ́ àwọn màláíkà. wà nábì yìí nà àti àwọn ànábì Ànábì Ọlọ́run. àrìbábá Lọ́lọ́run. ẹmú wọn ní ọlọ́run Ẹmú wọn lọ́lọ́run. àyàmùrú nàkún bèlè kúfúrì àwọn ọlọ́run bá wí o Àwọn Ọlọ́run bá أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون أيأمركم بالكفر بعد àbí إذ làákàyè yín ó ti pò pọ̀ ẹ̀yin tó ṣe pé ẹ ti jẹ́ mùsùlùmí òdodo tẹ́ gba ọlọ́run ọba gbọ́ ẹ wá tí ẹ ríra yín wípé ẹ jẹ́ nǹkan kan wọ́n wá purọ́ fún yín ẹ sì gbàgbọ́ Allah ó dé yín ọlọ́run má ṣe wá bẹ́ẹ̀ Sadaqallahul azim àdéhùn ni a sì ti pé wọ́n ti ẹ̀fú wá láti kọ́ ọlọ́run tó wá sọ́nà Ẹgbẹ́ ìdáhùn ẹ̀já pé Ọlọ́run tó fi lẹ́ẹ̀mẹ́ta. Alhamdulillah. Mọ́jọ́ ọ̀rẹ́ ìyànjú yín, àlùbáyánù wọ̀tìbíà tọ́nà ń ṣe látàná tàbí rígbọ̀ ìdí ọmọ lékún sí ìbárikọ̀ ọlọ́ọ̀nà méjèèjì tẹ̀sùnkọ̀ mọ́ náà, ọlá àfá àgbà, ọlá àwọn àlàjé àgbà, ọlá àmín Suratul Kawthar. أعطيناك الكوثر فصل لربك وانحر نشاءك والأبتر. Wíwọ̀láwò odidi àwọn àfá àgbà, àwọn àlàjé àgbà, àti gbogbo àwọn àfá yìí tẹ̀ máa júwe wa fún wa pé lágbájá àfá mi, èyí àfá mi, tẹ́ hálára wọn nìna, Ọlọ́run bá kẹ́ gbogbo wọn, Ọlọ́run yóò tún máa rọrùn sí ìbáyìí lọ, kó lè fún ọ̀pọ̀. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. Kò sí tọ́kàn báyìí, a ṣe sàárà ní gẹ́gẹ́ bí ìṣe ẹjẹ́ akámọ̀ dájọ́ ara ń tàà fi palẹ̀mọ́ di Ramadan náà nù. Bàbá ni wọ́n kọ́kọ́ pilẹ̀ rẹ̀ pẹ̀lú 2,000 naira. Ọmọ ọjọ́ ọjà lè gbọ́dà pé àwọn ọjọ́ ọjà lè kọ́mọ̀sà àgbà sàárà ẹni kọ̀ọ̀kan wá o. Àfáà wa Dr. Alhaji àgbà, Dr. Alhaji àgbà, Salahuddin Alhaji àgbà, Ọládìméjì 1,000, 2,000 naira, èmi náà 1,000 naira, àwọn bàbá fún wa 2,000, àfáà àwọn ọlọ́dá, bàbá wa Kàlífà ọlọ́dá gbogbo ayé retí wọn lè kò sí. Àwọn gẹ́gẹ́ bí ìṣe bàbá ọ̀kọ̀ọ̀kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yìn àyíná, yóò máa rọrùn sí inú bàbá wa Adébísí, àfáà wa wọ̀nyí sùn mọ́ alìmí. Àbáwọ̀ àgbà, ọ̀báwọ̀ àgbàlagbà ti dákun mọ́ ti lọ fáàtì àká àti ààrẹ kò sí ẹ̀rọ ọlọ́run kan lábẹ́ ṣe fún ọlọ́run ṣe rọrùn fún Bismillah fáàtì ààrẹ kò sí. Ar-Rahman Ar-Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Dákun ṣe Ayatul Kursi ìfẹ́rọ ọlọ́run náà, ọlọ́run ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bismillahir Rahmanir Rahim. Allahu la ilaha illa huwal hayyul qayyum. La ta'khudhuhu sinatun wa la nawm. Lahu ma fis samawati wa ma fil ardi. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. àfáà wa Alhaji Mahmood tí bàbá wa Alhaji àgbà
2,000 naira wọ́n ti jíṣẹ́ wọn ò àfáà wa Alhaji Mahmood bàbá wa Alhaji àgbà àfáà wa Ọláyínká àti bàbá wa Alhaji àgbà 1,000 naira gbogbo wa náà ọlọ́njá ọmọ Lárúbáwá nù òun nìkan ọmọ Lárúbáwá ọlọ́njá dá alábọ̀ọ́jọ́ dá fẹ́nìkọ̀ọ̀kan wa